Ọlọrun Oniṣẹ-Ara lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìgbéyàwó wọn, obìnrin yìí bímọ mẹ́sàn-án lẹ́ẹ̀kannaa. Òótọ́ pọ́nbélé lọ̀rọ̀ àwọn àgbà tí wọ́n sọ pé ilẹ̀ àánú Olúwa kì í ṣú àti pé adánimágbàgbé ni Elédùà. Èyí ló ṣe wẹ́kú pẹ̀lú ọ̀rọ̀ abilékọ kan Antonia Bianuju tó ti fi ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wà nípò àgàn látàrí bí kò ṣe rọ́mọ bí lẹ́yìn ìgbéyàwó òun àtọkọ ẹ̀. Àmọ́ láìpẹ́ yìí ló lóyún tó sì bímọ. Ọmọ mẹ́sàn-án lọ́lọ́run fi ta lọ́rẹ lẹ́ẹ̀kannaa. Gbogbo àwọn ọmọ náà ni wọ́n ké tí ìyá sì fọhùn ayọ̀. Ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yìí tó ń jà ròyìn lórí ẹ̀rọ ayélujára la gbọ́ pé ó wáyé lágbègbè kan lápá gúúsù ìlà oòrùn ilẹ̀ wa. Nínú fọ́nrán fídíò àti fọ́tò tó ṣàfihàn ìyá ìbẹ́sàn àtàwọn ọmọ rẹ̀ ọ̀hún, a rí àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n wá bá a yọ̀ tí wọ́n sì ń kí i kú oríire. Bẹ́ẹ̀ ló tún ṣàfihàn ìgbà tó wà nípò ìlóyún tí ikùn rẹ̀ yọ bọ́bọ́bọ́ kí Ọlọ́run tó ṣe àsọ̀kalẹ̀ àǹfààní fún un. Oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ti ń kọ láti fi ìdùnnú àti àdúrà wọn ránṣẹ́ sí tọkọtaya yìí. Ọ̀pọ̀ ló ń béèrè àdírẹ́sì àti nọ́mbà àkáǹtì wọn láti fi ẹ̀bùn àti owó ta wọ́n lọ́rẹ. Bẹ́ẹ̀ làwọn míì ń gbóṣùbà fún Ọlọ́run Oniṣẹ-Ara. Wọ́n ní gbogbo ọdún tí tọkọtaya náà fi ń wojú Ọlọ́run ló dí padà fún wọn lẹ́ẹ̀kannaa, àti pé Ọlọ́run tó pèsè àwọn ọmọ ọ̀hún yóò ṣọ̀nà bí wọn yóò ṣe gbé bùkátà lórí wọn. Àwọn kan tiẹ̀ ń fi tiwọn tọrọ pé Ọlọ́run tó ṣílẹ̀kùn ayọ̀ fún wọn yóò dá àwọn náà lóhùn torí ilẹ̀ àánú Olúwa kì í ṣú lóòótọ́. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.